kó ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìfọkànbalẹ̀, ojúmọ́ ìgbéga, ojúmọ́ ìtẹ̀síwájú, ojúmọ́ àṣeyọrí, ojúmọ́ àlàáfíà, ojúmọ́ ìdáǹdè, ojúmọ́ òmìnira náà ni ọmọdé lè gbogbo wa lónìí. Níbikíbi tẹ́ ti láǹfààní láti máa wò mí, pápápá ni mo wá ṣe pépèpé ni mo sì gé bí àwọn bàbá oníṣọ̀nà. Ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí òun náà ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí wọ́n wà ní orílẹ̀-èdè Republic of Benin. Ta nígbàgbọ́ wípé ẹ̀rín ló máa end story wa lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó fi ọkàn balẹ̀, ẹ jẹ́ ká nígbàgbọ́, ẹ jẹ́ ká nírètí, ẹ jẹ́ ká fi ohun gbogbo sọ́wọ́ Ọlọ́run alààyè, ká dẹ̀ mọ́ gbàdúrà lóòrèkóòrè. Mo wá sáré correct àwọn impressions kan ni, and again mo wá fún yín ní kí ni àwọn nǹkan tó jẹ́ ìtẹ̀síwájú àti ohun tó fi wá lọ́kàn balẹ̀ nínú ìrìn àjò tó wà nílẹ̀ yìí. Ṣùgbọ́n kó tó di pé mo tiẹ̀ sọ nǹkan kan rárá, ẹ jẹ́ kí n sáré correct impression kan. Oríṣiríṣi nǹkan. Ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ń lo picture olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí DP àti profile picture lórí àwọn social media platforms yín. Àánú Ọlọ́run alààyè ní fi sílẹ̀, Ọlọ́run ní jẹ́ kó ṣẹ̀yìn nìkan náà. Ibi kọ́ la máa bá yín jókòó, á bá yín dáwọ́ ọ̀dùn, á bá yín dáwọ́ àṣeyọrí. Nígbà tẹ́ bá ń sílé, tẹ́ bá ń wẹ mọ́tò, tẹ́ bá ń kó ọmọ jáde, tẹ́ bá ń ṣègbéyàwó, tẹ́ bá ń ṣe ọjọ́ ìbí, ìgbà táwọ̀ san fún yín nìyẹn, kì í ṣe nígbà tí ẹnìkankan nu yín bá pàdánù ẹnìkan. Lágbára Ọlọ́run, mo kí gbogbo yín pẹ́ kú ọmọ ṣe. Bákan náà lórí ọ̀rọ̀ tí ń jà nílẹ̀ ràn yín, táwọn èèyàn kan sọ wípé Ọláyọmí Kóìkí ó ń rẹ́rìn-ín. No, ẹ má jẹ́ ká mú àtàmọ́ ẹ fi ọmọkùnrin sílẹ̀. Kò sí nǹkan tó fẹ́ mú ẹ̀rín jáde lẹ́nu ẹni nírú àkókò tá a wà yìí. Tẹ́ bá mọṣẹ́ tí ọmọkùnrin ń ṣe lábẹ́lẹ̀, ẹ ò ní fi nǹkan kan takò. Ẹ má jẹ́ ká takò ẹnìkankan ní dédé àkókò tá a dé yìí. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé Ọláyọmí Kóìkí dùn sí nǹkan tó ń ṣẹlẹ̀ ni? No, because ikú tí ń pojú gbẹ ni òwe ńlá ní ń pa á fún ni. Kékeré mo dẹ̀ fi bá lámọ̀rin tán, kò sí fọ̀bẹ bó dànù. Ó súnmọ́ lóye dáadáa, kò fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sólóyè. Lélẹ̀ tó túmọ̀ sí wípé téèyàn bá ń sunkún nígbà míì, ẹ̀rín lẹ rò pé rín. So ẹ má pick nǹkan kan against Ọláyọmí Kóìkí. Òun náà ni mo ní kí n sáré sọ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń send oríṣiríṣi message, tẹ́ tí ń attack ẹ má jẹ́ kó wáyé mọ́. Mò ń bẹ̀ yín nínú àánú Ọlọ́run ni. Ìdí ni wípé iṣẹ́ ni gbogbo wa ń ṣe lábẹ́lẹ̀. Tá a bá sọ̀rọ̀, iṣẹ́ ni gbogbo wa ń ṣe. Kò sẹ́ni tó ní ìsinmi láàrin wa. Ìpàdé sípàdé, ìpàdé sípàdé, ìpàdé sípàdé, láti rí ọ̀nà àbáyọ náà ni. Tá a bá ń sùn, bóyá ló máa tó orun wákàtí 2, wákàtí 3. Ìdí ni pé Yorùbá ti ní àtọ̀sán àtòru igi tó gbákọ kì í sùn. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ó dìgbà tó lóyè Sunday Igboho bá tó jáde kúrò níbi tó wà, káwa náà ó tó ní ìsinmi, àti ìfọ̀kànbalẹ̀. Torí pé Yorùbá máa sọ pé ẹni tí yóò kàn mí lèèyàn gbàdúrà wípé ẹni tí yóò kàn yàn kọ́ lọ́wọ́ má jẹ́ kó kan rú wọn. Now gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ wípé kí ni àwọn nǹkan tí a lè pè ní àṣeyọrí àti n tó fi wá lọ́kàn balẹ̀, ó ní wípé wọ́n ti release ẹni tó jẹ́ ìyàwó olóyè Sunday Igboho, Sister Rọ́pò. Wọ́n ti release ẹ̀ lánàá, kò lẹ́jọ́ kankan tó fẹ́ jẹ́. Ìgbàgbọ́ wà wípé wọ́n fi olóyè Sunday Igboho sílẹ̀ láìpẹ́. Ìgbàgbọ́ sì wà wípé wọn ò ní mú wá sí Nàìjíríà. Àwọn nǹkan fọkànbalẹ̀ ta ní nìyẹn. Tẹ́ bá wo dáadáa, títí alẹ́ àná ni wọ́n fi wà nílé ẹjọ́ kí wọ́n tó sún sí òní ọjọ́ Ẹtì. Ta sì nígbàgbọ́ wípé lónìí a gbọ́ ròyìn ayọ̀, ìròyìn tí fini lọ́kàn balẹ̀. Lára àwọn development tá a ní òun náà ni wípé àwọn bàbá wa ò mọ́wọ́ tì gbọ́ndò, wọ́n dìde. Mo láyọ̀ àtàǹfààní láti sọ fún yín pé Ọọ̀ni tí Ilé-Ifẹ̀, Jẹ̀gbẹ̀nẹ̀bí àti Àkún, Ọba Babátúndé Ẹniìtàn Àkàndé Ògúnwùsì, wọ́n ti gbé ìgbìmọ̀ kalẹ̀, ìgbìmọ̀ ẹlẹ́ni 18 láti rí sí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Pọ̀nkàn àkókò ìdí ni wípé kábíyèsí ti set up committee yìí láti bí oṣù bíi mélòó kan sẹ́yìn, láti gba tọ́rọ̀ Sunday Igboho ti ṣẹlẹ̀. Kí ó kàn jẹ́ wípé àkókò tí wọ́n mú wọn ò mú tó ṣẹlẹ̀ ni wọ́n ló wá tún jẹ jáde ni.
torí tí wọ́n ti ń ṣe lábẹ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Àwọn èèyàn tí wọ́n sì kó sínú kọmitì ọ̀hún, àwọn èèyàn tí wọ́n nífọ̀n tí wọ́n lè kanná ni, kì í ṣe àwọn ọba aládé nìkan. Ọba aládé ń bẹ láàrin wọn, àwọn olóṣèlú tí wọ́n lámì tí wọ́n lápá ń bẹ láàrin wọn. Lára wọn láti rí igbákejì ìgbìmọ̀ lọ́balọ́ba tìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn Olúgbọ́n tìlú Léegbọ́n. Ṣẹ̀gbà wípé Olúgbọ́n ìkan nínú àwọn bàbá olóyè Sunday Igboho ni, ìkan nínú àwọn tó lóyè Sunday Igboho ní ọ̀wọ̀ àti àpọ́nlé ńlá fún ni. Bákan náà ni èyàn ọba Olúṣọlá Àlàó, bákan náà ni sẹ́nitọ́ Bíọ́dún Olújìmí ọ̀nbẹ̀ńbẹ̀, Mrs Tóyìn Sàràkí wà láàrin wọn, Mr Ṣẹ́gun Awólọ́wọ̀ ọ̀nbẹ̀ láàrin wọn, ọmọọba Dóyin Òkúpé wà láàrin wọn, Ọ̀túnba Gbẹ́ngà Daniel, Prince Oyèwùmí wà láàrin wọn, Múyìwá Ìgè ọmọ bàbá wa olóògbé Attorney General Jóní Bọ́lá Ìgè ó wà láàrin wọn, General Olú Òkúnlọ́wọ̀ ó wà láàrin wọn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lélẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo ìrìn àjò tó yẹ kí wọ́n rìn, gbogbo ọ̀nà tó yẹ kí wọ́n sán, gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe láti jẹ́ kí gbogbo àgbáyé ó mọ̀ wípé olóyè Sunday Igboho kì í ṣe ọ̀daràn, agbẹnusọ fún àwọn èèyàn ẹni, olùgbèjà àwọn èèyàn ẹni, látàrí wípé àwọn afẹ̀míṣòfò wọ́n ń kọlu ẹ̀yà rẹ̀, wọ́n ń pa àwọn èèyàn nípakúpa. Lélẹ̀ tó yẹ kíjọba ó gbé ìgbésẹ̀ lórí ẹ̀, ṣùgbọ́n tíjọba ò gbé ìgbésẹ̀ lórí ẹ̀, tó jẹ́ pé tó sì ń ṣẹlẹ̀ ọ̀hún ó sì ń ṣẹlẹ̀ títí dàárọ̀ yìí, tẹ́nìkan kan ò rí nǹkan kan ṣe sí gbogbo ìgbésẹ̀ yìí. Òun náà ni ìgbìmọ̀ yẹn máa ṣiṣẹ́ lé lórí. Bákan náà Yorùbá ní tá a bá dàbí tó bí ọ̀yàn, tá a bá yúnlé aláwo títí tí fọ̀ọ̀fọ̀ rí, gbogbo nǹkan máa ń sún ní ṣe. Wọ́n ní tá a bá fọ̀ tí ò funfun, tá a sá tí ọ̀gbẹ, tá a sọ sókè tọkọgi, nǹkan máa sún ní ṣe. Àwọn èèyàn tó wà ní òkè òkun, people in diaspora, wọ́n ní àwọn kọminú sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho. Ìdí ni wípé rẹ́spọ́ǹsì àwọn ará ilẹ̀ Yorùbá pé ó kéré, àti pàápàá kò fúnni ní ìwúrí. Nǹkan tí àwọn ń gbọ́ lẹ́nu wọn pé ó jẹ́ nǹkan tó bá àyàn lọ́kàn jẹ́. Èmi ò ní sọ kí làwọn ọmọ Yorùbá ń sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí, mi ní sọ, ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ ò ní wípé ẹni tó máa ti wáyé ọlọ́dún gbẹ́gún náà ni yóò mọ̀ àti lọ rẹ̀. Yorùbá ní ẹni tó ṣoògùn arẹmọ fún ni, òun náà ni ó mọ ògùn apamọ́. Ọ̀nà wo lẹ́yìn tẹ́ wà lókè òkun lẹ fi lè help situation tó wà nílẹ̀ yìí? Àìjákúnra ẹ̀yà Yorùbá, àìmọ̀ntọ́kàn lórí ìrìn àjò wọn, àìnífẹ̀ẹ́ ara wa, àìfohùnṣọ̀kan sójú kan. Káwọn kan gbàgbọ́ wípé àwọn máa jẹ nínú òṣèlú, kí wọ́n rí àwa tá ń béèrè fún òmìnira àwa ara wa gẹ́gẹ́ bí aláìmọ̀ntọ́kàn tàbí aláìníkanṣe. Now solution ó wà lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lókè òkun, because ìwádìí mi fi hàn wípé owó tí ń wọlé láti òkè òkun wá sórílẹ̀-èdè Nàìjíríà, wá sílẹ̀ Yorùbá pàápàá jùlọ láàrin ọdún kan, ó ju odidi bọ́jẹ̀tì orílẹ̀-èdè Nàìjíríà lọ. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ̀yin lè ń jẹ́ kí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó rú gọ́gọ́ lójú wọn, tí wọ́n fi lérò pé àwọn làwọn rí ṣe. Lélẹ̀ tó tún túmọ̀ sí wípé ẹ̀yin lè jẹ́ kí àwọn èèyàn kan tó yẹ kí wọ́n ṣiṣẹ́ kí wọ́n gbájúmọ́ṣẹ́ wọn. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ̀yin tẹ́ wà lókè òkun lè jẹ́ kí àwọn èèyàn kan ó rí ìjàǹgbara ìbéèrè fún òmìnira yìí gẹ́gẹ́ bí nǹkan tọ́tọ́ sí gbogbo wa, tàbí gẹ́gẹ́ bí nǹkan táwọn náà gbọ́dọ̀ kó ipa pàtàkì ńbẹ̀. Kí nìdí? Wọ́n mọ̀ wípé tóṣù bá ti parí ẹ sẹ́ǹdì owó sáwọn. Wọ́n mọ̀ wípé ibi ọ̀pá wọn. Wọ́n mọ̀ wípé táwọn bá ti bímọ àwọn ránṣẹ́ pé yín páwọn fẹ́ sìnkú mọ́, láti ìgbà tán ti wà lọ́sípítù gan ló ti mọ ránṣẹ́ sí ẹ̀yin lẹ́sànwó tí wọ́n fi gbà yá àtọmọ kúrò lọ́sípítù, ẹ̀yin lẹ́sànwó ohun tí wọ́n fi tí ọmọ ó lò, ẹ̀yin lẹ́sànwó tí wọ́n fi sìnkú mọ́. Lẹ́yìn tí tọmọ bá tún dàgbà, ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ máa
fún wọn lówó tí wọ́n fi ra fúùdù àti bẹ́ẹ̀ lọ. Ilé tó fẹ́ ṣe freedom ọ̀dọ̀ yín ni ti ń wá. Ọmọ kan wà lọ́sípítù ọ̀dọ̀ yín ni ti ń wá. Scholarship, ìrànlọ́wọ́, ilé tó jẹ́ bí yín, ilé tí ò jẹ́ bí yín. Ilé ò jẹ́ káwọn èèyàn yìí rí kíní gẹ́gẹ́ bí nǹkan tó yẹ káwọn ti pẹ̀lẹ́ mọ́. Ṣé bẹ́ẹ̀ ni yóò ṣe máa wá lọ ni? Kí ni ìrànlọ́wọ́ tẹ́ lè ṣe? Ó ní wípé ẹni tó bá níyà àti bàbá nínú yín nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè tá a wà yìí lọ́wọ́, ẹ tọ́jú ìyá àti bàbá yín dáadáa. Ṣùgbọ́n mo lẹ́gbọ́n, mo lábúrò, mò ń fowó ránṣẹ́ sí wọn lóṣooṣù, ó ní iye tí mò ń fún wọn lọ́sọ̀ọ̀sẹ̀. Tẹ́ bá lè dáwọ́ ẹ̀ dúró, ẹ rí wípé kíákíá ni ìjàngbara táǹjà yìí yóò tètè láyọrí sí rere. Torí wípé ìfọ̀kànbalẹ̀ tí wọ́n ní nípa wípé owó ń wọlé fáwọn ní àbí kan àti bẹ́ẹ̀ ṣe ń ran ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí lọ́wọ́, bẹ́ẹ̀ bá lè dá dúró ìbá sàn. So oore kan tẹ́ lè ṣe fúnlẹ̀ Yorùbá nìyẹn. Lára ọ̀nà àbáyọ fún ìṣòro tó ń dojúkọ wá, òun náà nìyẹn. tó Ọlọ́run ràn wá lọ́wọ́ nípa ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Ẹ jẹ́ ká nígbàgbọ́ lónìí tábàwò dáadáa, a máa rí i pé lórílẹ̀‐èdè Republic of Benin àwọn èèyàn jáde wọ́n protest dáadáa. Ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà níbí nílẹ̀ Yorùbá, tábàyọwọ́ àwọn tí wọ́n ṣe ìwọ́de díẹ̀ nílẹ̀ Ìbàdàn, èmi ò tún sábà ríbi tí àwọn èèyàn ti wọ́de tó jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Bó ṣe ń lọ nílẹ̀ Ìbàdàn ló yẹ kó máa lọ nípínlẹ̀ Ògùn, nípínlẹ̀ Èkó, nípínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Èkìtì. Àwọn tí wọ́n pera wọn ní ìran Yorùbá ní Kogi, àwọn okun ní Kogi, ó yẹ kára wọn náà kí wọ́n jáde nírú àkókò yìí. Àwọn ọmọ Yorùbá tó wà nípínlẹ̀ Kwara tí wọ́n ń pariwo pé ẹ mọ́ ta wá nù, ẹ rí wa gẹ́gẹ́ bí ọ̀kan lára yín. Irú àsìkò tó yẹ káwọn náà ó dìde ní láti fi hàn wípé ọmọ Yorùbá ń bẹ láàrin wọn. Gbogbo àwọn tó dìde ní Kòtónú, ọmọ Yorùbá tó lọ láti Nàìjíríà wọ́n wà láàrin wọn. Pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá lọ́hùn, àwọn ni wọ́n dìde jù, tí wọ́n sọ wípé nǹkan kò gbọdọ̀ ṣe olóyè Sunday Igboho, tí wọ́n dẹ̀ tẹnumọ́ wípé kíjọba Republic du Benin ń pé kí wọ́n má yọ̀ǹda olóyè Sunday Igboho fún ìjọba Nàìjíríà. Ìsídà kí wọ́n jẹ́ kó máa bá wọn gbé ní Benin tàbí kí wọ́n jẹ́ kó kọjá lọ sí orílẹ̀-èdè Germany tí ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Having said that, ẹ má jẹ́ ká gbàgbé àwọn èèyàn wa tó wà ní ọ̀dọ̀ àwọn DSS nílùú Àbújá, Lady K, Omíyalé, Táíwò àti àwọn tó kù. Àwọn 12 ni wọ́n wà ní ọ̀dọ̀ àwọn DSS. Tẹ́ bá wò dáadáa, òní ni ọjọ́ 23 oṣù keje ọdún 2021. Lílé tó túmọ̀ sí wípé òní lọ́jọ́ 23 táwọn èèyàn wa wọ̀nyí ti wà níbẹ̀. Lílé tó túmọ̀ sí wípé aṣọ kan ṣoṣo náà ni wọ́n ń wọ̀ fòdìdí ọjọ́ 23 yẹn. Tẹ́ bá wò dáadáa, àwọn ọkùnrin yẹn ò ráṣọ kankan, wọn rí ṣòkòtò gidi wọ̀ sídìí. Aṣọ tí wọ́n fi sùn ló wà lọ́rùn wọn. Lílé tó túmọ̀ sí wípé àwọ̀tẹ́lẹ̀ kéńké tá a mọ̀ sí boxers ó ṣeéṣe kó jẹ́ òun ló wà nídìí kálukú wọn. Now láti lódìdí ọjọ́ 23 ká wá sọ pé wọ́n wà bẹ́ẹ̀, wọn ò láǹfààní láti pààrọ̀ aṣọ. Ẹ rí pé ó kù díẹ̀ káàtó. Bákan náà ni a ní ká dìde ìrànlọ́wọ́ sí àwọn ẹbí wọn. Ẹ má jẹ́ ká gbàgbé ohun tó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún èèyàn ò ní wípé tó bá ti di ọ̀rọ̀ ká ranra wa lọ́wọ́, àwọn Yorùbá máa ń fà sẹ́yìn díẹ̀. Lílé tó kù díẹ̀ káàtó, àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n ń gbìyànjú, ṣùgbọ́n èèyàn 12 ni a fẹ́ nawọ́ sí ẹbí wọn. Èèlò la fẹ́ nà sí ẹbí kan tí yóò nítumọ̀, tí yóò fi hàn wípé lóòótọ́ la dìde sí wọn, tí yóò fi hàn wípé kì í ṣe wípé a rí wọn
nírì ẹni tí ebi ń pa. Ṣé mọ̀ wípé baálé ilé làwọn èèyàn wọ̀nyí, ìyáálé ilé ni wọ́n fi ọmọ sílẹ̀, wọ́n fi ìyàwó lẹ̀, ká má sọ tàbúrò ká má sọ tòbí wọn, ṣùgbọ́n ìyàwó àtọmọ wọn irú ipò wo ni wọ́n wà, báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn, ṣé wọ́n láǹfààní àti ṣiṣẹ́ wọn, ṣé kìí ṣe ìsáré sókè ìsáré sódò ni wọ́n wà lójoojúmọ́ láti ìgbà náà. Because mi ò rí nínú wọn tí ọkọ rẹ̀ wà ní Àbújá ń bẹ̀ yẹn tí yóò ní ọkàn láti lọ sí ṣọ́ọ̀bù, tí yóò ní ọkàn àti ìdùnnú láti máa tajà látàárọ̀ dálẹ́ tó dẹ̀ mọ̀ pé ọkọ òun wà níbẹ̀ yẹn. Mo lérò wípé kò ní ṣeé ṣe lélẹ̀ tó túmọ̀ sí wípé àtijọ́ àti mọ wọn ń kọ́ àti lọ àti bọ̀ wọn ń kọ́ bí wọ́n tiẹ̀ lọ Àbújá báwo làpò wọn ṣe rí. Òun náà ni mo sọ wípé ẹ jẹ́ ká gbìyànjú láti náwó sí wọn. Ẹni tó bá ní interest láti ṣe bẹ́ẹ̀ tí mo dẹ̀ nígbàgbọ́ tí mo dẹ̀ fẹ́ kẹ́ nígbàgbọ́ wípé ohunkóhun tá a bá ṣe fún wọn lágbára Ọlọ́run ó máa dé ọ̀dọ̀ wọn. Mo láǹfààní láti ní kọ́ńtàtì púpọ̀ nínú ẹbí wọn, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ẹni tẹ́ bá ní interest láti ṣe fún àwọn èèyàn wọ̀nyí ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp. Ìdí tàbí sọ̀rọ̀ ń pẹ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé n tó sáré jálù wá tó discourage everybody tó jẹ́ pé ó da bárú ìrìn àjò olódì púpọ̀ wa.